Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Ògúnwà lórúkọ tèmi ń jẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní èní. Ọ̀rọ̀ tí mo kọ́ máa sọ lénìí, màá kọ́ sọ̀rọ̀ nípa ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Awíkoko. Àkàndá Awíkoko ló pe orúkọ ẹ̀, tó máa ń da aṣọ eégún borí yẹn, màá sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. Ó tó ọjọ́ mẹ́ta tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n wọ́n ṣe ń sọ tí mo lọ ń wo ṣáàtì àwọn yẹn, èmi ò mọ nǹkan tó really happen náà. Mo wo ti àwọn bí àwọn ṣáàtì bí oríṣi àwọn èèyàn bíi mẹ́ta tí wọ́n ti ṣe nípa ẹ̀. Ìgbà tó wá di lánàá, bí nǹkan ṣe send ẹ̀ sí mi nìyẹn, wọ́n á wò pé níbi tí ọmọkùnrin ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, tó sọ̀rọ̀ pé kábíyèsí Ọọ̀ni kò dáríjì Sunday Igboho kìnnìkan. Máa wò pé kò ń ṣe bọ́n ṣe ń sọ̀rọ̀ nìyẹn. Ó ṣáà sọ̀rọ̀ á lọ síwájú. Ó máa rò pé bẹ́ẹ̀ nìkan ló ń mọ gbọ́ Yorùbá dáadáa. Á sọ̀rọ̀ lọ síwájú. Á ṣe bẹ́ẹ̀ ni tóun support Sunday. Tó bá tún yá, á tún sọ̀rọ̀ wá sẹ́yìn. Ó ṣáà ń lọ wájú, ó ń lọ sẹ́yìn, kò dúró síbì kan. Ó ṣáà ń wò pé ó ń ṣojú ayé ń bí, kò fẹ́ bàjẹ́ ń bí, kò fẹ́ bàjẹ́ lọ́hùn. Ṣé ẹ mọ irú àwọn èèyàn báyẹn? Tí kò tèmi fẹ́ sọ fún ẹ ní inú ọ̀rọ̀ yìí ni wípé Awíkoko lójú ọlọ́rọ̀. Èmi ò lè pè é ní Awíkoko náà because ẹni tó ń da nǹkan borí tó fi ń ṣe ṣáàtì, ẹ̀rù ló ń bẹ̀. Irú àwọn ẹni tó bá láyà, àwọn yẹn náà ń pè ní Awíkoko. Kì í ṣèwọ tó ń da aṣọ borí, ó sọ pé ìwọ Awíkoko. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ náà, àwọn èèyàn mẹ́ni tó ń sọ̀rọ̀. So ó yẹ kó orúkọ míì, orúkọ yẹn kò bá nǹkan tó ń ṣe lọ rárá. So ó wá sọ̀rọ̀ pé ó ṣáà sọ̀rọ̀ oríṣiríṣi. Bẹ́ẹ̀ Awíkoko, ìwọ náà máa ń sọ̀rọ̀ sí àwọn ọba o. Ìwọ náà, mi ò tiẹ̀ ráyè máa play ṣáàtì ẹni. Ó ti sọ̀rọ̀ sí àwọn ọba tó pọ̀ jù. Ó ti sọ̀rọ̀ sí àwọn ọba tí ń ṣe ọba 4-5 nílẹ̀ Yorùbá yìí. Tó sọ̀rọ̀ sí wọn dáadáa torí pé wọn ò rí ojú ẹ̀. Tó sọ̀rọ̀ dáadáa, tó jókòó tó sọ̀rọ̀ sí àwọn bàbá yẹn dáadáa. Kò sẹ́ni tó jáde tó wá tákù ẹ̀. Lóòótọ́ nǹkan tí Chief Sunday ṣe, kò sẹ́ni tó fọwọ́ sí nílẹ̀ Yorùbá. Àfẹ́ni tó bá jẹ́ ọmọ àlè. Gbogbo ayé dẹ̀ ti jáde tí wọ́n ti bẹ̀ wọ́n. Nǹkan tó jẹ́ kémi nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn pé yes, ọmọ ọkọ ni kì í ṣe ọmọ àlè. Bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí kò pé 2 hours. Kò ju 2 hours lọ. Bọ̀bọ́ ẹ̀ jáde tó dẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni. Wọ́n ní Yorùbá pòwe kan, wọ́n ní ẹni a lè mú là ń lẹ̀dí mọ́. Òun lọ̀rọ̀ ẹ wá Awíkoko yìí torí ìwọ nìkan ló dẹ̀ wá ń fẹ̀ fún pẹ̀lú àwọn kan tí wọ́n ní ọpọlọ tí wọ́n rò. Tó mọ̀ pé nǹkan tó ju wà ńlẹ̀ yìí. Nǹkan tó wà ńlẹ̀ ó ti ju wípé ká máa bára wa jà lọ. Nǹkan tó wà ńlẹ̀ ti ju wípé ká máa bára wa jà lọ. Bọ̀bọ́ kan tó sọ̀rọ̀ ní ọjọ́ yẹn tó bú bàbá wa Ọọ̀ni. Lóòótọ́ inú mi ò dùn. Mo ṣe rí fídíò, inú mi ò dùn. Tó sọ̀rọ̀ sí bàbá yẹn, tó pe bàbá yẹn ní ọ̀já kinní kan, ọ̀já kùtùkùtù, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí bàbá yẹn gan, tó bú bàbá Ọọ̀ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ó ṣe lọ gbé fọ́tò yẹn síta kó tẹ̀ ṣe ṣáàtì lórí bọ̀bọ́ yẹn. Dèdí bọ̀bọ́ yóò tí ì jáde kó sọ nǹkan kan o. Ó tún fídíò méjì ló dàbí pé bọ̀bọ́ yẹn ṣe tó sọ̀rọ̀ sí ọba Ọọ̀ni dáadáa. Nínú àwọn tó ti ń sọ̀rọ̀ sí ọba Ọọ̀ni, ó dèèyàn mélòó tó wá síta tó ní ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Awíkoko. Ó dèèyàn mélòó nínú àwọn tó ti sọ̀rọ̀ tó ti bú bàbá wa Ọọ̀ni. Ṣé ẹ mọ̀ pé àwọn tó bá ti wà nípò gíga yẹn, wọ́n máa bú wọn lẹ́yìn. Kò sọ ẹ wo bàbá Buhari, àwọn kan á ní gọ̀ síbẹ̀, àwọn kan á ní mùmú, àwọn kan á ní kìnnìkan. Ìwọ tó bá wà nípò tó ń ga, àwọn ayé ibùgan, ẹni tí ò lè nu bàtẹ́, ẹni tí ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ á bú ẹ lẹ́yìn ní o. Bọ̀ tó bá dójú ẹ̀ wọn ò ní lè sọ. Bọ̀bọ́ tó bú Ọọ̀ni of Ifẹ̀ ní ọjọ́ yẹn nínú fídíò yẹn, jọ̀ọ́ torí Ọlọ́run, Awíkoko alábòsí. Ó ṣe gbé fọ́tò bọ̀bọ́ yẹn síta kó wá bú bọ̀bọ́ yẹn. Ó wá jẹ́ ẹni tó yẹ pé ó bú bàbá wa Ọọ̀ni tó dẹ̀ bọ́ síta lẹ́sẹ̀kẹsẹ̀. Tó ní bàbá mi ẹ dáríjì mi. Ipe àwọn ló gbé òun. Ó ní ẹ dáríjì mi, lẹ́sẹ̀kẹsẹ̀ ló wá síta tó wá bẹ̀bẹ̀. Awíkoko alábòsí ni ẹ̀. Ìwọ wá bọ́ síta ní ọ̀rọ̀ tí gbogbo èèyàn mìíràn tiẹ̀ ń sọ, kò tọ́ sí ìwọ Awíkoko.
kò tí fi kan tọ́ sí ẹ rárá pé ó kàn tí ẹ máa sọ̀rọ̀ Sunday Igboho níta gbangba. Ibù gbogbo yẹ kó mẹ́nu kọ ọ̀rọ̀ ẹ̀ rárá, ó kàn tẹ̀lé sọ díẹ̀ nú ẹ̀ ní bí o ṣe súnmọ́ bàbá yẹn tó. Ìwọ ló tún wá ń sọ nígbà lẹ́yìn ìgbà tí gbogbo àwọn speaker ti dákẹ́, tí gbogbo àwọn blogger ti dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn, tí wọ́n ń sọ nǹkan míì, ìwọ sì wà ń bẹ̀ tó sì gbé ọ̀rọ̀ Sunday Igboho sórí tó bẹ̀ sí ní sọ tó ní kinní kan ẹni tí àwọn bá ọmọ Yorùbá gidi o. Why táwọn èèyàn fi ń ṣe báyìí? Ẹ bá fẹ́ já Ọ̀ṣáká Òṣoko kò yọ ọmọ ènìyàn. Ọ̀ṣáká Òṣoko kò yọ ọmọ ènìyàn Awíkoko. Mo kàn ti èwo ara mo dẹ̀ mi rí pé ayé mà le o. Tó bá jẹ́ pé ọ̀gbẹ́ni Sunday Igboho ibi tó lọ lọ́jọ́ yẹn kọ́lọ́tẹ̀ ẹ̀ parẹ́ mọ́ bẹ̀, nǹkan tí Awíkoko máa sọ á ju eléyìí lọ. Ẹ̀yin ẹ̀ lè ṣojú èèyàn kẹ́tí ṣẹ̀yìn. Kí ló dé tí ẹ̀yin ọmọ Yorùbá burú ju ejò lọ? Ìwọ wá lẹ́nu láti máa sọ àwọn tó ti ń bú ọ̀nì látọjọ́ yìí ó ṣe. Mo ń wá fọ́tò bàbá yẹn bíbá kó gbé síta kó ṣe ṣáàtì lórí ẹ̀ pé ó sọ̀rọ̀ sí. Ó rí bí yẹn ṣe sọ̀rọ̀ sí Ọ̀ọ̀ni ni. Ẹ̀yin ṣe máa ń ṣe àbòsí kiri ayé tẹ́pẹ́ ẹ̀ tẹ̀ rí kankan. Ibi tí nǹkan tẹ́ ń jẹ́ lẹ́mọ̀, nǹkan tẹ́ ń jẹ́ lẹ́nu báyìí lẹ́mọ̀. Wà á dẹ̀ máa sọ bí pé ìwọ nìkan ni ọpọlọ ẹ pé. Wà á máa sọ bí pé ìwọ nìkan ló mọ̀rọ̀ sọ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Wà á máa pàtàn àwọn kan ó ti ṣe kinní kan ní radio station kan, ó ṣe kinní kan ta ló ráyè yẹn. Ẹni tó bá join ọ̀rọ̀ sísọ lẹ́ni tó bá ní làákàyè àwọn èèyàn á tẹ̀lé jù ọ lọ tó ló ti wà ń bẹ̀ látogún ọdún. Ẹ̀yin ọmọ Yorùbá á ń jẹ èkuru kó tán láwọ̀ ẹ̀dẹ̀ tí ń gbọ́n ọwọ́ ẹ̀ sáwo. Ìwọ ọmọ Awíkoko yìí àbòsí ẹ ti pọ̀ jù. Mo ti ẹ̀yìn máa ń di báwọn èèyàn ṣe ń bú ẹ lọ́tún tó bú ẹ ló sì mọ̀ wò pé kí ni bàbá ẹ̀ tún ṣe náà. Ó mọ̀ pé lè tó kọ́ ṣe lọ́jọ́ sí nípa ti Ìgbòho, èmi mo jáde pé kán fi ẹ́ lẹ̀ wípé torí pé o nífẹ̀ẹ́ Ìgbòho ló fi sọ bẹ́ẹ̀. Èmi ò sí ní ìdí àbòsí o. Tó bá rí ṣáàtì nígbà èmi ni mo sọ fún àwọn tó ń bú ẹ tó ń kẹ̀tẹ̀ tó ń ṣáàtì pé kán fi ẹ́ lẹ̀ bó onífẹ̀ẹ́ ló fi sọ pé òótọ́ ọ̀rọ̀ ló sọ fún bàbá Sunday Igboho ńgbà yẹn. Wáì tó wá ń sọ ọ̀rọ̀ tó ti parí bàbá yẹn jáde ó ṣe ọmọ kan ó ṣe ọmọ tí ó ṣe ẹni tí wọ́n kọ́ láti ilé ó jẹ́wọ́ pé ọmọ Yorùbá gbogbo lòun ó jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ó dé èdè bàbá tó bú bàbá yóò ṣe lọ gbé kó lọ ṣe ṣáàtì lé lórí. ẹni a lè mú là ń lẹ̀dí mọ̀ òun lọ̀rọ̀ ẹ̀ tó mi lè kì í ṣe wọ́n ni mo ní bá lọ́rọ̀ ẹni a lè mú là ń lẹ̀dí mọ̀ ó ṣe gbé ṣáàtì bàbá yẹn jáde kó lé àwọn àlè yẹ ọba tẹ̀ sọ yẹn ò tẹ̀ ní tiẹ̀ rù ìyẹn gan jáde á mú ẹ̀ lépè because ara ti ń kàn yẹn tí èèyàn bá rí bàbá yẹn ara ń kan gidi. Kí ló dé tẹ́ fi máa ṣe orí burúkú báyẹn? Kí ló dé tó orí ẹ̀yin Yorùbá mi ò pé báyìí tó orí ti yí? Ẹ bọ́ sí tẹ́kọ̀ tẹ́ máa nǹkan tó máa bí ní ọ̀rọ̀ bàbá yìí ni pé àwa máa sọ̀rọ̀ yẹn bíi pé a lọ wájú báyìí a tún wá sẹ́yìn ó rò pé àmọ́ bó ṣe ń lọ gbogbo àti ká ọgbọ́n ẹ̀ a lọ báyìí a sọ̀rọ̀ lọ a tún wá sẹ́yìn a lọ a tún wá sẹ́yìn. Ó jẹ́ lọ mọ nǹkan tó ń ṣe Awíkoko àbòsí ẹ̀ ti pọ̀ jù àbòsí ẹ̀ ti pọ̀ jù ìwọ́de ló súnmọ́ bàbá yìí ju àbí ìlara yìí pé Kóìkí súnmọ́ bàbá yìí sì lọ ìyẹn ló ń bí nínú o torí mo rò ọ̀rọ̀ yẹn dáadáa. Kóìkí mídíà tó wà lọ́dọ̀ bàbá wa Sunday Igboho ló ń bí eégún tó pe rẹ̀ ní Awíkoko ọ̀lẹ ọkùnrin ẹni tó ń sáfógun tó lọ ń da aṣọ eégún bójú ó bá mọ̀ pé ó láyà tó burú tó ní àyà tó mọ̀ pé Awíkoko ni ẹ́ bọ́ eégún orí ẹ̀yẹn kó jẹ́ ká rí ẹ ojú lọ̀rọ̀ wà kó jẹ́ ká rí ẹ kí ló dé ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé ó wá ń mú àtàmọ́ àtẹmọ́bí tó wà wá lọ báyìí àdẹ ti ká ẹ ò sí lẹ́yìn àwọn Odùduwà àbòsí àtẹnujẹ ló máa pa ẹ àtẹnujẹ ló máa ba tiẹ̀ jẹ́ Awíkoko àtẹnujẹ ló máa ba tiẹ̀ jẹ́ àtẹnujẹ ló máa bá tiẹ̀ jẹ́ eléyìí tó sọ yẹ tí mo support ẹ pé kàn fi ẹ lẹ̀ pé o tó pé o nífẹ̀ẹ́ Sunday Igboho àṣé ò nífẹ̀ẹ́ àṣé o kórìíra ẹ̀ burúkú o wà náà àwọn tó ń wá kó ṣubú o wà náà tó wá kó lè bọ́ síta kéde bí mo ṣáà ń sá fún yín nígbà yẹn nígbà mi lọ́wọ́ ti máa tẹ̀ mo sá fún yín nígbà yẹn ìpèkẹ́ máa ń ṣe é ọgbọ́n náà yẹn fi ń ṣe nǹkan ṣe tẹ̀lé nǹkan tẹ̀yìn Yorùbá ń sọ yìí ó máa ń bí mi nínú ẹ máa ní àsìkò nǹkan ò tíì tó wọ́n dẹ̀ ń pa ọmọ yín lójú yín àwọn jagunjagun yín bọ́ta wọ́n ní àsìkò ò tíì tó ó dìgbà tí gbogbo ọmọ Yorùbá bá kú tán ìgbà lásìkò wá tó ìgbà tí gbogbo bá wà nù sáré màá wọ àwọn tẹ́ fẹ́ lọ gbèjà. Kí ló dé tí a fi ń ṣe báyìí ná? Kí ló dé tí gbogbo ọpọlọ kẹ́ ẹ rówó àti kẹ́ ẹ ṣe àbòsí
àbòsí náà àti rówó náà nígbà tẹ́ bá ti lọ sójú ayé wọ́n á pè yín, wọ́n á pè ẹ́, wọ́n á fi owó orí burúkú, owó òṣì, wọ́n á fi gún ẹ lọ́wọ́, wọ́n á fi gún ẹ lọ́wọ́. Àbòsí Sunday Igboho tó ń ṣe torí Koiki Media tó wà lọ́dọ̀ ẹ̀, òun ló ń ṣe ẹ́ kí ọmọkùnrin dẹ̀ lọ sá fún ẹ, kí bàbá Sunday Igboho kó sá fún àkàndá ọ̀rọ̀ àbí kí ló pe Awíkoko yìí, kí bàbá Sunday Igboho kó sá fún o, kì í ṣe èèyàn gidi rárá. Àbòsí ẹ̀ ti pọ̀ jù. Bàbá ẹ̀ gan ti fi rẹ̀ lẹ̀ fún yín jù. Ìwé máa kó gbóyún mọ́ra, kò mọ̀ pé ẹranko lòun kó mọ́ra. Kí ló máa ń pè igi ẹlẹ́gùn ni gbogbo yín, tí ẹ fi ata sẹ́nu báyìí, kéèyàn lajú ẹ̀ báyìí ẹ máa fún ata yẹn sí lójú ni. Ní ẹni tó mọ̀ pé ẹni yìí o tó ń gbé eégún sórí o, ẹni báyìí ni o, tó ti bá jẹ, tó ti bá mú, tó bá tiẹ̀ ń sọ̀rọ̀, ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò nídìí, tó bá mọ̀ pé ẹni yìí ó tóbi lọ́wọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ ọ̀hún kú nífẹ̀ẹ́ nu kan ọ̀rọ̀ ẹ̀ rárá. Wàá fojú fò wá sọ̀rọ̀ mi, ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ náà tó lè sọ. Wọ́n ẹ̀ tó máa ọ̀rọ̀ tó ti parí, wọ́n ẹ̀ tó máa repeat ẹ̀. Bàbá ẹ̀ ti jáde, kí ló tún fẹ́ ṣe lẹ́yìn pé ó jáde? Ẹ má bínú o, òwò adé ó di dandan o kó lọ sí Ilé-Ifẹ̀ o, kó lọ bẹ bàbá yẹn. Ó dẹ̀ gbọ́ níbi tí àwọn ọmọ Ilé-Ifẹ̀, àwọn ọmọ aláìní sálápá Ilé-Ifẹ̀, àwọn ọmọ ọlọ́tẹ̀ Ilé-Ifẹ̀ tó ń jáde pé tí Sunday Igboho bá wá sí Ilé-Ifẹ̀ pé àwọn máa pa, òwò á tún sọ pé kó tún wá lọ sí Ilé-Ifẹ̀ kó lè pa ń bẹ̀ àbí kó lè da nǹkan sí lára ń bẹ̀ àbí. Ṣé pílánù ẹni Awíkoko? Olóyè àtìgbà tó bá lọ sí ààfin, àwọn ọmọ Ifẹ̀ wọ́n dẹ̀ ti wá lérí tí gbogbo ayé rí báyìí pé Sunday gbọ́dọ̀ wá. Kí lẹ fẹ́ kí ọmọkùnrin yẹn ṣe? Ìwọ ní kó lọ, àwọn ọmọ Ifẹ̀ ní àwọn gbọ́dọ̀ rí ń bẹ̀. Ẹgbẹ́ fún ọmọkùnrin yẹn lẹ̀, ẹgbẹ́ fi ilẹ̀ jàre. Tíjà Yorùbá ò bá ṣe é jà kó dà yín nù náà, kí ló dé? Tíjà Yorùbá ò bá ṣe é jà kí Sunday Igboho kó fi ilẹ̀ sí wàhálà yẹn kọ́ńkọ́. Ẹni tó bá lè pa kan pa, ẹni tí Fúlàní bá lè pa kó pa, ẹni tí Haúsá bá lè pa kó pa. Àbí èwo ni kéèyàn ṣọ́ olórí kí àwòdì gbó tiẹ̀? Gbogbo àwọn tó ń jà fún náà lẹ́yìn tí wọ́n ń ṣe kì í ta ẹ̀. Àbí ìwọ náà sí ara wọn Awíkoko? Àbí àwọn tó dúró sí Ilé-Ifẹ̀ tó ní àfi tó bá àwọn máa pa, ṣé àwọn náà sí lára ọmọ Yorùbá tó yẹ ọmọkùnrin gbèjà láì pé ó gba kọ́bọ̀ lọ́wọ́ anybody, láì pé ó gba sísì lọ́wọ́ anybody? wọ́n yìí tá fi ń ṣe báyìí fúnra wa nílẹ̀ Yorùbá iná. Kí ló dé tó tẹ̀ gan wá tó wá jogún ayé wa? Ó ga o, kò ní jù báyìí lọ ní apá abẹ yẹn o. Ṣé ilé tí mo fẹ́ fi hàn yín mi mọ̀ kan tó ṣe o God. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní àná ní ìlú Ìbàdàn? Ó jẹ́ ohun tó pa mí lẹ́kún gan. Ó jẹ́ ohun tó pa mí lẹ́kún, mo rò títí mi rí rò. Ọlọ́run bá ń gbọ́. Mo rò ọ̀rọ̀ yẹn títí mi rí rò. Ìkọ́ ó jẹ́ nǹkan tó jọ mí lójú, tó yà mí lẹ́nu. Ní pé nílùú èèyàn máa sùn inú ilé adẹ̀ máa fọ ọrùn rọ́. Bẹ́ẹ̀ ni. Òwe tí kíkiri yẹn sọ fún wa pé èèyàn máa sùn sínú ilé ẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí. Nílẹ̀ Yorùbá mo ti rí pé èèyàn ń sùn sínú ilé ẹ̀ tó ń fi ọrùn rọ́. Nígbà tí àwọn mọ́là wa tó wá bá wa nílùú wa tó tún wá ń pa wá. Àwọn àlù wọn máa pa wá. Wọ́n tún wú láyà. Ẹ wo iye mọ́tò, ẹ mọ iye hours tí Haúsá máa fi wọ mọ́tò láti ilẹ̀ Haúsá, láti Kano, Kaduna, Sokoto. Ẹ mọ iye hours tó máa fi wà ní mọ́tò tó máa fi dé Èkó yìí. Wọ́n wá sáìsì Èkó yìí, wọ́n tún wá ń pa wá. Adẹ̀lájú wálẹ̀, ẹ̀yin ọmọ Yorùbá gbẹ ní ọ̀lẹ. Níbẹ̀ ẹ̀ mọ́ wá gbá náà pé àwọn ti pe Sunday Igboho ń bọ̀. Kí bàbá ẹ̀ má yọjú sí i mọ́. Bẹ́ẹ̀ ni, kí Sunday Igboho má ẹ̀ẹ̀kan tó ìṣe tó ṣe, òun ni ogun pọ̀ tó ìtọ́ ogun jáde lọ́tún tó jáde ló sí àwọn ọ̀tá, àwọn ọ̀rẹ́ di ọ̀tá ẹ̀. Nípò fẹ́ gba èèyàn ọmọ. Ẹ̀yin ẹ jẹ́ kí n sọ fún yín o. Ẹ̀yin tó wá jóná yẹn, tó pa yín yẹn, kò yẹ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀. Àwọn tó kọ̀ sí ikú yín ó yẹ kẹ́ ẹ ti mọ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀. Ikú yín ò wá látọ̀dọ̀ Ọlọ́run. Dúkìá yín tó dẹ̀ sọnù kì í ṣe àmúwọ́ Ọlọ́run. Àmúwọ́ àwọn tó ń wò yín, tó yẹ kán gbèjà yín, tó yẹ kán sọ̀pọ́ọ̀tì Sunday Igboho tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì ẹ̀. Àwọn ní kẹ́ ẹ ti yá. Bóyá ẹ máa ṣépè fún ẹ bẹ́ẹ̀ máa ṣàdúrà fún ẹ mú kan nú ẹ̀. Bóyá ẹ máa ṣépè fún ẹ bẹ́ẹ̀ máa ṣàdúrà fún wọn, mo ṣe sọ ẹ mú kan nú ẹ̀. Ṣùgbọ́n kí ẹ máa pe Sunday Igboho, àwọn ti pe Sunday Igboho ò ní dá yín lóhùn mọ́. Ẹ lè pa máa yẹn lágbèṣore, ó ṣoore fún yín báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ mórè ẹ̀dẹ̀ sọ́ di bí ọmọ lórí.
ẹ dẹ̀ fẹ́ ẹpá birikoto ẹpá birikoto ẹ fẹ́ gbé ibi ẹ fẹ́ ire tó ṣe ẹ fẹ́ sọ di ibi mọ́ lọ́wọ́ ire ni mo ṣe oore ni mo ṣe káyé má sọ mọ́ ibi mọ́ mi lọ́wọ́. Ọmọkùnrin dìde láti ṣe oore pẹ̀lú ọkàn mímọ́ pẹ̀lú ìfẹ́ tó ní sí wa nílẹ̀ Yorùbá ó dìde ó fi ara ẹ̀ sílẹ̀ pé òun fẹ́ gbèjà wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin kò wá dìde ẹni pẹ́pẹ́ sí ẹ lórúkọ ẹni pẹ́pẹ́ sí ẹ mọ èèyàn ẹ mọ president ẹ mọ governors ẹ mọ gbogbo wọn ẹ dìde ẹ takò. Ìgbẹ́lẹ̀ ọ̀sẹ̀ wá ń wá àwọn nǹkan tó sọ ẹ lọ́ ń fi ọ̀rọ̀ ẹ wá rán àwọn press kán lọ máa fọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu ẹ̀ ní ìsìn ó pọ̀ tẹ̀ kó má tẹ̀ dá sẹ́nìtì mọ́. Tó bá yá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin ọ̀dọ́ Ìbàdàn tó lọ jóló yín yẹn tẹ́ lajú yín lẹ̀ táwọn ọmọ náà tí wọ́n á jẹ́ yín mọ́ bọ nílùú yín ó mà tiẹ̀ bọ́ lọ́wọ́ yín o. Ní ọ̀nà tí mo ń wo fídíò mo dẹ̀ ń ké ọ̀rọ̀ yẹn dùn mí gan. Nílé Haúsá nígbà táwọn nílé Haúsá bí ìrí ọjọ́ tí Haúsá bá gàrí tí Yorùbá gbọ́wọ́ gbogbo á máa sá fún wọn ni bẹ́ẹ̀ náà dẹ̀ pa wá máa sá fún wọn ni. Ṣé ó yẹ kó tún wá ṣe irú ẹ̀ nílẹ̀ wa nílẹ̀ Yorùbá yìí gbogbo wa lajú ilẹ̀ ẹ wá ń retí Sunday Igboho kan ọmọlọ́mọ ló ṣe é tì sẹ́nu ikú ọmọlọ́mọ ló ṣe é pè ránṣẹ́ ikú. Nígbà tí ọmọkùnrin yẹn dìde tí ẹ̀wọ̀n olórí yín tó dẹ̀ ní kò sáyè pé wọ́n ṣe pa ìyẹn ó dùn mọ́ ọnu kó jáwọ́ náà kó jáwọ́ ó lọ́mọ oníyàwó lẹ́bí náà kó jáwọ́ kí ló fi ń ṣèyàn kí ló dé. Ọmọkùnrin dìde pé ṣé á jẹ́ pé Sunday Igboho bó ṣe ṣiṣẹ́ káwọn àwọn lọ́bọ̀lọ́bọ̀ àwọn oníjòjì àwọn èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá ẹ̀ kán sọ̀pọ̀tì ẹ̀ ta ni Haúsá nílẹ̀ Yorùbá wa yìí nílẹ̀ Yorùbá wa kan yìí náà tó máa ní òun fẹ́ láyà tí wàá dìde ogun sọmọ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ni Sunday Igboho lè bá ti fọwọ́ kàn mọ́ Oǹdó mọ́ Abẹ́òkúta o lẹ́ọjọ́ sí tó lọ sábẹ́òkúta gómìnà yìí lábẹ́òkúta tún jáde ó tún lọ́ọ́ rẹ̀ òun ò pé Sunday o. Ṣé láwọn ẹ̀yin ará bíi gbogbo àwọn tó bá ti pa yẹn ẹ̀yin ló yẹ kí wọ́n máa bí. Tó bá yá ní ìsìn àwọn èèyàn wò pé àwọn èèyàn máa sọ dàbí ó ní nǹkan tẹ́ fi ń ṣe ni torí kò yé mi. Ọmọkùnrin yóò ní pé ẹ mówó wá kò ní kẹ́ ẹ mú aṣọ wá kò ní kẹ́ ẹ mú nǹkan kan wá ó jáde pẹ̀lú owó ẹ̀ ló fẹ́ ná kò bẹ̀yìn pé àyín bàbá mi ẹ wá ẹ ṣáà tì mí lẹ́yìn gbogbo yín ẹ wá sọ di bọ́ọ̀lù kẹ́ máa gbà báyìí ẹ wá lọ fi ń gbojú eré lọ́dọ̀ president ẹ wá ń ṣe àbòsí ẹ wá ń ṣe ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún kọ́ ojú la fẹ́ ní kọ́ ọ̀rẹ́ òdenu ìfẹ́ tá a fẹ́ màálù bí ká fi ọbẹ̀ sí lọ́rùn ni ká pa jẹ òun náà ti rójú ayé ní ìsìn ara àwọn ọ̀tẹ̀ ẹ̀ ní Awíkoko tó ń daṣọ borí tó ń sọ kọ́tọ̀kọ̀tàn á máa sọ̀rọ̀ náà bí òun nìkan ló mọ̀rọ̀ sọ pẹ̀sẹ̀ tó bí ẹ dù ú ìwọ nìkan lójú ọgbà rẹ ní ìsìn ìwọ nìkan ló mọ̀rọ̀ sọ àdẹ̀ ló mọ̀rọ̀ sọ ṣùgbọ́n mọ àwọn nǹkan tó máa sọ ń gbà mí máa sọ pẹ̀lú orí pípé máa sọ ọ̀rọ̀ Sunday Igboho tó ń tẹnumọ́ yẹn lọ mẹ́nu kúrò ń bẹ̀ kí ló dé kí lọmọkùnrin yẹn ṣe fún ẹ kí ló ṣe fún ọpẹ lọmọ ni àbójú pé Kóìkì tó wà lọ́dọ̀ ẹ lọ ṣé ó lè pẹ́ kó wá jókòó tì alábòsí ni ẹ wàá gbàbọ̀dè fún kódà wọn ò ní pẹ́ mu òun ló jẹ́ kó pè ẹ́ ìwọ ló yẹ kó wà lọ́dọ̀ ṣí Sunday Igboho nìsín ṣùgbọ́n ó ti mọ̀ ẹ́ o bàbá ẹ̀ náà rò pé òun náà ti ní mọ ó kọ̀ tiẹ̀ ń wò pé kó o máa tayín nù òun náà mọ orí èèyàn tí gbogbo yín jẹ́ èèyàn alábòsí jàtìjàtì ẹ̀yin ọ̀dàlẹ̀ èèyàn yìí ọ̀dàlẹ̀ níyìn o ọ̀dàlẹ̀ níyìn ẹ̀yin ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ gidi níyìn wọ́n wá jólé yín ní sọ́njẹ́ ṣọ́ọ̀bù yín ní kẹ́ wá ń pe Sunday Igboho ó ń bọ̀ kò tí ì dé ẹ dúró síbẹ̀ kẹ́ máa retí ẹ̀ kẹ́ má jà fúnra yín nígbà tó ọ̀nà bá rí pé ìjà pé ẹ múra yín gírí ó tún lè wá jáde àmọ́ kì í pé kẹ́ wá fẹ́ dá gbogbo wàhálà kẹ́ wá da ṣe èèyàn kan náà ló bí òun náà ọkọ àwọn kan náà ni bàbá àwọn ọmọ ni ó bí ọmọ sílẹ̀ ní oníyàwó ó ní àwọn ẹbí àwa tó torí ẹ̀yin aláìmoore èèyàn lásán láàṣẹ kejì ajá tó torí yín kú kò jọ o so ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ni o ẹ̀yin tèmi
ọ̀rọ̀ tí máa sọ ní ọ̀la, ṣé ẹ mọ fídíò kan tí mo ṣe ó ti ń lọ bí 2 months nísìnyí. Ọmọ́wùmí tó ń gbalẹ̀ tó ń gbalé ẹ̀, ṣé ẹ mọ̀ pé àwọn ẹbí yẹn ti bẹ̀ mí, gbogbo wọn ti bẹ̀, gbogbo bàbá ìyàwó, ẹ̀gbọ́n ìyàwó tí wọ́n ní ó gba tó ralẹ̀ gan, gbogbo wọn ti pè mí, ṣùgbọ́n láti ìgbà yẹn mo mọ̀ọ́mọ̀ fi wọ́n lẹ̀, wọn ò tí ì dáwọ́ èèyàn padà fún arábìnrin yẹn. So ọ̀la àá tún mú story wọn wá. Ó dàbí pé tó bá yẹ pé wọ́n ti tà á ni, owó tán bá tà kán kó wá kán sọ ká lè send owó yẹn sí Ọmọ́wùmí, kò sí ìjà ń bẹ̀. So a bá fẹ́ pè mí, iṣẹ́ clearing agent lèmi ṣe o. Ẹ pè mí 08022111530. Ẹ ṣé, ó dàárọ̀.